bí ológìnní bá gòkè àjà ojú àtólé ojú ẹ̀ àtọkù àṣírí ìràwọ̀ rèé. Èyí kọ́gbọ́n ni mo wá fún yín o. Ó já mọ̀ wípé bí ìràwọ̀ òbí bò bá papọ̀ ó lè ṣe àkóbá fún àwọn ọmọ, kì í ṣe àwọn ọmọ nìkan, yóò tún padà wá ṣe àkóbá fún òbí fún ara rẹ̀. Kábíyèsí Elédùmarè. Mo ní ọ̀rọ̀ àṣírí ìràwọ̀ ohun tó jìn ní, kì í ṣe ohun tó kọ̀ sọ pé mo ti mọ ìràwọ̀ tí mo ń lò sóde àfọ̀ mi nídìí kí n tún mọ nǹkan kan mọ́. Ó ní agbára. Èyí kọ́gbọ́n lélẹ́yìí. Bàbá kan bẹ̀. Bàbá yìí ó jẹ́ ìràwọ̀ omi. Ó fẹ́ ìràwọ̀ afẹ́fẹ́. Nígbà tí wọ́n fẹ́ra wọn, wọ́n bí ọmọ. Nínú àwọn ọmọ wọn, ìràwọ̀ erùpẹ̀ ń bẹ́ńbẹ́, ìràwọ̀ omi ń bẹ́ńbẹ́, ìràwọ̀ iná ń bẹ́ńbẹ́. Gẹ́gẹ́ bá ti mọ̀ wípé bí ó ṣe ṣàwá nìyẹn. Wọ́n lo ákì lọ́ fi lólé ayé wọn. Àwọn òbí yìí wọ́n struggle pé torí ọjọ́ tá a jọ sọ̀rọ̀ wọn náà wọ́n ti ẹ̀ mọ̀ pé ìràwọ̀ ló fà. Wọ́n ní àwọn jà struggle ṣá. Wọ́n rán àwọn ọmọ wọn jáde. Àwọn ọmọ wọn wà òkè. Wọ́n try gan. Ṣùgbọ́n nígbà tó yá, àwọn ọmọ yìí ó wá di kó máa fọkàn. Ètò jẹ́ ìràwọ̀ iná, ìyẹn ló fẹ́ ìràwọ̀ afẹ́fẹ́ wá. Nígbà tó fẹ́ ìràwọ̀ afẹ́fẹ́ dé, ó bá bẹ̀rẹ̀ sí ní kórìíra àwọn òbí rẹ̀. Ètò tó fẹ́ bí gbogbo ẹ̀ ṣe rí nìyẹn. Àwọn ìràwọ̀ yẹn wọ́n wá antagonize ara wọn. Bí mo ti ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, inú ìrònú ni bàbá yìí wà wípé òun àti ìyàwó àwọn struggle bó tilẹ̀ jẹ́ pé ìyàwó rẹ̀ ti kú. Bàbá nìkan ló wà. Ìgbà ló ti ẹ̀dẹ̀ wá máa gbádùn. Àní kí ni kì í ṣe ìbẹ̀rẹ̀ ló ti ní problem. Àárín méjì àti ìgbẹ̀yìn ni. Bàbá sọ nípa àárín méjì àti ìgbẹ̀yìn. Ọmọ ń bẹ́ẹ̀ ìwọ náà ń bẹ́ẹ̀. Àṣírí ìràwọ̀ rẹ̀ lọ mọ ibi tí wọn náà fọ́ sí. Nọ́mbà mo yípo padà 08254 353629 ẹ pé àbíkẹ́